ẹ wo ìjà àjùlọ kọ́ làwọn ń bá yín jà o ìjà káláyè ó má àyè rẹ̀ ni o ìjà kí o ní ààyè kó má àyè rẹ̀. wájà ilẹ̀ yìí bá ń wò mí ẹ̀ka alẹ́ o ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ lè tẹ fi ń gbọ́ mi etí ọ̀hún ò ní lè fi láíláí fààrà. Ọ̀yọ́ làwa alọ́gbọ́n lórí Ọ̀yọ́ mèsì bẹ́ẹ̀ sì ni Ọ̀yọ́ mọ àsìkò èsì ṣùgbọ́n mò ń sọ fún yín lábẹ́ bó bá ti wù kó mọ ẹnìkan kì í jáwàdí ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ́ mọ́ mo lè sọ rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ kì í wá sẹ́yìn nìkan lẹ mọ̀ ọ́ sọ tá a bá fèsì tó jókòó àfẹ́ kó bàjẹ́ ni ṣùgbọ́n ẹ gbọ́ mi lórí awuyewuye tí ń lọ lọ́wọ́ lórí Aláàfin ikú bàbá Yèyé àti Oonirisa gbogbo ẹ̀yin àtọ̀húnrìn wá tẹ́ ẹ̀ mọ tó kàn tẹ́ ẹ̀ mọ̀ tàn tẹ́ ẹ̀ ń torí ìtàn kodò èmi tó ń sọ fún yín lónìí o ẹ ṣọ́ra torí tẹ́ ẹ bá fà á débi tó lápẹẹrẹ tẹ́ ẹ bá lùlù táǹkù ẹni ó kó yọjú bòde sọ fún yín mo ní ìjà ò sí nínú kéèyàn ó jà fún ẹ̀tọ́ rẹ̀ kéèyàn béèrè fún ẹ̀tọ́ rẹ̀ ìjà ò sí ń bẹ fún díẹ̀ yìí mo tún yin ikú bàbá Yèyé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ fún gbèsè àkìn tí wọ́n gbé àní má foko mi dá ọ̀nà ìjọ kan lèèyàn kọ́ ó ti pẹ́ títí ń wáyé o kì í sòní ó ti sọnú ọ̀rọ̀ ni ṣùgbọ́n bẹ́yẹn bá tẹ̀ mọ́ra tó dáàrin ibì kan ṣe mọ̀ pé ǹjẹ́ mi bá ìjọ tó bá gún ni lọ́kàn èèyàn máa kọ́ oríṣiríṣi lẹ ti dánwò oríṣiríṣi lẹ ti sọ kódà ní péèjì tiwa yìí ìgbà mẹ́fà bá kọ́ síbẹ̀ pé Aláàfin of Yorùbá land ara wọn ọmọ tọ̀hún tí wọ́n bóde wá ẹ sì lè pè ní Yorùbá land kí ló kàn níbi ní má pé bàbá mi ẹ wá gbọ́ mi o èmi tó ń tún un sọ ni o tẹ́ ẹ bá fẹ́ kó tò yóò tò àmọ́ tó bá wù yín pé ìlú dàrúdàpọ̀ lẹ fẹ́ lù èmi ò bá sọ fún yín kẹ́ ẹ jára mọ́ torí màá sọ fún yín lónìí wípé gbogbo tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ rò pé ń jọ yín lójú látòkèdélẹ̀ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ irọ́ lásán àlọ́ ni bó ló ṣe já àlọ́ á bàbá wa gan lèmi rí bá wì tí wọ́n gba irọ́ tí ò ṣeé gbà tí wọ́n gbà mọ́ra tí wọ́n á sọ di nǹkan gidi tí sọ di bàbàrà máa lọ́wọ́ Odùduwà ló bí kinní kan ló bí kinní kan nílé Ifẹ̀ lónìí ẹ sọ fún mi níbo la gbolé Odùduwà wà ńbẹ̀ níbo la gbolé rẹ̀ Odùduwà máa sọ ọmọ ilé Ifẹ̀ ni àbẹ gbọ́n nù tàbí kò ń lo tẹ̀lé Ifẹ̀ dó ẹ wá kó gbogbo wa ẹ sọ wá dán mọ́ Odùduwà àwọn tó Odùduwà bá ń lé Ifẹ̀ àwọn òbí mọ ni àwọn ọlọ́mọ ṣùgbọ́n tó ẹ ti mú wá fún wa láàlọ́ àgbà bẹ́ẹ̀ èmi ò ní pé kí Gàmbàrí ó mọ̀ sùn rárá bàbá tèmi ni kọ́ mọ́ kì í bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ tún ìtàn kọ ìtàn tí ò dàrú ẹ bá lẹ́ẹ̀ fẹ́ tún kọ ẹ tún kọ káwá wò ó bò ní ó rí ẹ ti wá mọ̀ sọ fún yín fẹ́ni ó bá lọ́gbọ́n lórí o fẹ́ni ó bá ní òye bẹ́ẹ̀ tún ìtàn kọ di ọ̀túnla mẹ́wàá kò fún Ọọ̀ni Ilé Ifẹ̀ láṣẹ àbí lágbára láti wá jọba nílùú Ọ̀yọ́ ó ṣe èèwọ̀ bẹ́ẹ̀ sì ni kò fún láṣẹ kò fún lágbára láti wá pàṣẹ nílùú Ọ̀yọ́ ó ṣe èèwọ̀ bí Ọ̀yọ́ tó tẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ àbá tó pè jù bẹ́ẹ̀ lọ kò fún Aláàfin lágbára láti lọ pàṣẹ nílé Ifẹ̀ ó ṣe èèwọ̀ ní tá à ń sọ ni pé kẹ́rú ó mọ rẹ̀ lẹ́rú tí wọ̀fà ó sì mọ rẹ̀ ní wọ̀fà kí kálukú ó mọ ibi tí ààyè rẹ̀ wà kó o sì dúró láàyè rẹ̀ má kọjá ààyè rẹ̀ ọ̀tán ní tá à ń sọ fún yóò jù wá ń lọ. níjọ́ Aláyé ti dáyé Aláàfin ní foyè gbogbo ilẹ̀ Yorùbá ní fi jẹ à ń sọ fún yín tí èsà àlọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ni à ń sọ fún yín wípé agbára àtàṣẹ ilẹ̀ Yorùbá ọwọ́ Aláàfin ló wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹni bẹ́ẹ̀ kọ́ ó yá Ọọ̀ni ó sígun fáre Ọ̀nà Kakanfò tó bá tó bẹ́ẹ̀ àwa là ń pọ̀ ń tó jagunjagun àwọn legislator abẹ́ wa ní wà tá à ń pè wọ́n lọ́yọ̀ọ́ Mèsì Ọọ̀ni ó pe Ààrẹ Ọ̀nà Kakanfò ó sí ogun fún un Aláàfin ní í sí gbogbo yìí ìjà àjùlọ kọ́ làwọn bá yín jà o ìjà káláyè ó má àyè rẹ̀ ni o ìjà kí o ní ààyè ó má àyè rẹ̀ má ti ọ̀hún wàá máa dá sí ti ọ̀kàn níbí nígbà táwọn ò bá sọ́gbà rẹ̀ ìwọ mọ̀ sọ tíya náà bá ti jẹ délé rẹ̀ mọ̀ jẹ dé tíya àbọ̀dà pàṣẹ gbẹ̀yìn ọmọ Ilé Ifẹ̀ ọ̀fẹ́ pọ̀
ẹ̀yin àdàmọ̀dé ọmọ Ilé-Ifẹ̀ lónìí ìpẹ́tùmọ̀dù lọ́la àmọ́ oko bí wọ́n ti bí yín gan. wà á rí bẹ́ẹ̀ nìkan tó wò sòsòsòsò ló ní olórí Aláàfin Ọ̀yọ́ ó rẹwà púpọ̀ báńbá tẹ̀lé fẹ́ fọ́ ọ ni kò bá dáa kí ló dé tẹ́gbọ́n tí ń bẹ lọ́yọ̀ọ́ ní ewu ẹ̀yìn. àwọn ò bẹ́nìkan jìjà àgbà o ẹ mọ́ sí àgbọ̀ o bẹ́nìkan jìjà àgbà ìjà kọ́nlé ó di ilé rẹ̀ mú níbi tí ò bá ti kàn án mọ̀ dá sí ní tá à ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ nù. ẹ múrọ oríṣiríṣi ẹgbẹ́ kalẹ̀ fún wa àtúgbà bẹ́ẹ̀ ẹ wà tún dà wá láàmú. ẹ̀yin ilẹ̀ bóde lẹ́wọ̀ sọ̀sọ̀sọ̀ lẹ́ni ọgbà Édẹ́nì tí Ọlọ́run dánú Bíbélì àti inú Kùránì tá a gbọ́ ẹni Ilé-Ifẹ̀ ló wà. níbo lẹ ti gbọ́rú rẹ̀ rí nígbà tó lọ yẹtọ̀ bọ̀ Ádámù àti Éfà tọ́lọ́ kọ́kọ́ dá ẹ lọ́mọ Ilé-Ifẹ̀ nìyẹn. oríṣiríṣi irọ́ bóyá mọ́tò tí inú àkàn gan ọkọ̀ tí kò mi fẹ́ gbé lọ wọ́n ní bẹ́lẹ́ ń kù léyìn Ilé-Ifẹ̀. ẹ mọ́ sọ̀kò sórù lè kẹ mọ́ gbòòrùn wọn nílé àwa ò tí ì sọ̀rọ̀ a sì ń fúnra wa ní kìlọ̀ ni o àmọ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ jáwọ́ ẹ mọ̀ pọ̀ Ọ̀yọ́ lọ́mọ o Ọ̀yọ́ sì bímọ o jù ọ́ o jù mí kọ́ là ń bá yín fà o ní tá à ń bá yín fà ni pé kíkálukú ó mọ àyè rẹ̀ ẹ dákun oyè abọ́ rẹ̀ náà sọ oyè kékeré ni kíyàn jẹ́ abọ́ rẹ̀ amójú gbogbo òrìṣà nílẹ̀ Yorùbá a máa sọ oyè kékeré kíkálukú ó mọ àyè rẹ̀ bẹ́ẹ̀ bá mú oore ẹ mọ́tò rí afẹ́ èdè tẹ́ ń lò tẹ́ dùn ní àwa lálẹ́dè wọ́n máa ń sọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ lọ wò múra wa ẹgbẹ́ wò síra wọn ẹjẹ́ Aláàfin ọwọ́sọ ẹjọ́ ní ọwọ́sọ kẹ́ ẹ wo méjèèjì síra wọn. bẹ́ẹ̀ ni aya yín lédè àjùmọ̀lò aya yín ní múra aya yín lásà aya yín gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀ tó mọ̀ rí. ó tún jẹ́ ìrántí àwọn oríkì yẹ̀yẹ́ ọba tí a Aláàfin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin náà wà á bóde àwọn àfiwé tí ó kàn wọ́n Ọọ̀ni àgbáyé nígbà tí títìrín ó jẹ mọ́ wíńtì ẹ̀ má bá gà ipa rẹ̀ ọ̀ka má bàjá pa rẹ̀ ọ̀ka àwọn oríkì ilé ibo nílẹ̀ Yorùbá fẹ́rù ò bá dànù àyè má tó dì rẹ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ fọ́ lójú ká tòtò ẹja fọ́ lójú ká tòtò wọ́n bàbá tòtò náà aláàlá ọ̀tún mọ́àlà náà tó ní o ò ní tọ̀hún máa wá náwó sí ti ọkùnrin ọmọ tó ní bàbá òun mọ kàárò ju ìyá òun lọ ìtàn bí ìyá rẹ̀ ṣe lọ ìlọ fẹ́ gbọ́ inú mi sì dùn pé bàbá wa Adéyẹmí kẹta sọnù ọ̀rọ̀ pé ká má mọ yẹ̀yẹ́ ara wa ní òjẹ́ ká lè mọ sọ àwọn ọ̀rọ̀ kan síta ṣùgbọ́n tẹ́ ẹ bá béèrè ẹ gbọ́ ìtàn orí ìyálàyà baba ńlá baba ikú baba ńlá kú baba yín ẹ gbọ́ bóde ẹ dákun torí Ọlọ́run ẹ ṣọ́ra o ẹ kò ń pè yín sí lọ lọ́jọ́ tòun nítorí máa kàn sí lọ́jọ́ mi